àsìkò yìí yóò dára fún wa láṣẹ Lédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojúwòrán yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ mà ló ti sọ̀rọ̀ kan lórí ìpinnu rẹ̀ nígbà tó ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè yìí lọ́dún náà lọ́hùn-ún, èyí tó gbìyànjú láti lè gbé ètò ìṣèjọba láti orí sáà kínní dé ìkejì, èyí tí wọ́n fi máa lo sáà kẹta. Ọbásanjọ́ ní ọ̀rọ̀ náà ó ní ó ṣojú àwọn ọmọ Nàìjíríà, yálà àwọn tó ń bẹ láyé àbí àwọn tó ti kú o, wípé irúfẹ́ ìgbésẹ̀ àti èròǹgbà yìí kò lè wá sí òun lọ́kàn wípé ààrẹ kan yóò wá lẹ òǹtẹ̀ mọ́ra rẹ̀ láti lo sáà mẹ́ta ní orílẹ̀-èdè yìí, èyí tí ó fi jẹ́ ọdún 12 yàtọ̀ sí onísáà méjì èyí tí àwọn ààrẹ tí wọ́n ń lẹ̀ nípa nìkúùkù láti máa lò tí fi ń lọ bí ọdún 8 o. Ọbásanjọ́ ní ó ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ ìbàjẹ́ àti ìbanilórúkọjẹ́ láwùjọ ní èyí tí àwọn olóṣèlú kan àti àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tí wọ́n ń lẹ pátákó rẹ̀ tí wọ́n ń lẹ mọ́ òun lára o. Ó ní lótìtọ́ lódodo nígbà tí òun bẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, òun ní ipá àti agbára o láti kàn án láti sọ di òfin wípé ààrẹ èyí tó bá fẹ́ lo sáà mẹ́ta lórílẹ̀-èdè yìí ó lè lò ó níwọ̀n gbà tí ètò ìbò tó bá ti ń gbé wọlé fún àwọn ìgbà tó bá ń díje dupò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n òun ò gbọ́dọ̀ wúrú wá bẹ́ẹ̀ pé tóun bá wù ìwà ìmọ̀tara ẹni nìkan, ìwà bámúbámú ni mo yóò mi ò mọ̀ bíbí ń pọmọ ẹnìkan ọ̀kan ni o. Ó ní bẹ́ẹ̀ sì rí ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ̀. Ó ní gbogbo ohun tí ènìyàn yóò bá ṣe kéèyàn ṣe tóun ti bẹ̀rù Ọlọ́run. Ó ní lẹ́yìn tóun kúrò gẹ́gẹ́ bí ààrẹ, Ọbásanjọ́ ní oríṣiríṣi ọ̀rọ̀ ní jáde wípé òun gbìyànjú, òun sì lo àwọn ọba orí adé kan tó fi mọ́ àwọn gómìnà àti àwọn alága ìjọba ìbílẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún kí wọ́n sọ ọ́ di òfin láti lo sáà mẹ́ta èyí tí ó bẹ̀rẹ̀ lórí òun. Lákòótán nínú ọ̀rọ̀ Ọbásanjọ́, ó ní ọ̀rọ̀ ilẹ̀ yìí ó ti ń fẹ́ sùúrù. Ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn kàríkàsọ, àwọn tí wọ́n ń sọ ohun tójú wọn ò tó, láti dákúndábọ̀ kí wọ́n má ṣe fi ẹnu ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, kí wọ́n má sì fi ẹnu tiná bọ òrùlé orílẹ̀-èdè yìí. Ènìyàn kan rèé tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀ jẹ́ o, eyín sẹ́nẹ́tọ̀ Kabiru Garuba Marafa, èyí tó búra wípé ààrẹ Bọ́lá Tinubu yóò pàdánù sí ipò ààrẹ lọ́dún 2027 látinú ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí aṣòfin náà èyí tó wá láti ìpínlẹ̀ Zamfara, èyí tó kọ ìwé kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC látàrí àìṣedédé ààrẹ Bọ́lá Tinubu àti bí Bọ́lá Tinubu ti kọ̀ jálẹ̀ láti mú ìlérí rẹ̀ ṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, èyí tó sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fún aṣòfin náà. Ó wá ní bóun ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC yìí, ó ní ìbò tó lé mílíọ̀nù kan òun ni ó já kúrò lára ìbò èyí tó yẹ kí ààrẹ Tinubu ní ọdún 2027. Aṣòfin náà Kabiru Garuba Marafa, èyí tó jẹ́jẹ́ tó sì búra ọ̀hún, ó ní pẹ̀lú gbogbo ìgbìyànjú àti ètò ló ń bẹ nílẹ̀ èyí tóun fi dá ààrẹ Bọ́lá Tinubu lójú wípé yóò pàdánù sí ipò ààrẹ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC, nítorí wípé láti ọ̀dọ̀ tòun nìkan tìká lára ìbò èyí tó lé mílíọ̀nù kan lòun yóò rí wípé ó kúrò nínú ìbò èyí tó yẹ kí ààrẹ Tinubu ó ní, léyìí tí wọ́n lè fi kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Òun yóò sì rí dájú wípé àwọn akẹgbẹ́ òun yòókù náà oníkálukú wọn ṣiṣẹ́ láti rí dájú wípé wọ́n fi ìbò yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò lọ́dún 2027. Ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra, ọ̀gbẹ́ni Peter Obi, òun mà ló sọ wípé ó ti tán o
fún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbólóhùn kan èyí tó jáde lẹ́nu ìyàwó ààrẹ orílẹ̀-èdè tí ṣe obìnrin àkọ́kọ́ sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu o. Gẹ́gẹ́ bí Peter Obi ti sọ̀rọ̀ náà lẹ́yìn tó ránṣẹ́ ìkíni kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí tí obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu èyí tó pé ẹni ọdún 65 lórílẹ̀ alàyè. Níbẹ̀ ni Peter Obi ní òun darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lẹ́yìn odi láti kí obìnrin àkọ́kọ́ o wípé kú oríire yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè. Ó wá ní òun gbà ládùúrà wípé ìwà rere èyí tó gbéwọ̀ bí ẹ̀wù yìí èṣù kò ní bọ́ kúrò lọ́rùn rẹ̀. Peter Obi ní inú òun dùn láti rí Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí obìnrin èyí tó ní ìgboyà akitiyan tó sì ní ìfẹ́ èyí tó kó gbogbo àwọn obìnrin akẹgbẹ́ rẹ̀ mọ́ra láì fi tẹ̀sìn tàbí ti ẹ̀yà ṣe. Ó wá ní ṣùgbọ́n kọ́kọ́rọ́ kékeré o èyí tó bá eyín ajá jẹ́ nínú ọ̀rọ̀ tí Olúrẹ̀mí Tinubu ti sọ síwájú ọjọ́ ìbí rẹ̀ yìí wípé gbogbo ẹ̀bùn èyí tó yẹ kí wọ́n fún òun o kí wọ́n pawó rẹ̀ pọ̀ kí wọ́n fi ṣe gbọ̀ngàn ìyàrá ìkàwé èyí tó jẹ́ ti National Library èyí tí wọ́n ń kọ́ lọ lọ́wọ́ o. Onírúfẹ́ gbólóhùn yìí jẹ́ gbólóhùn àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ wípé owó onírú owó oníyọ̀ ni wọn yóò dájọ́ láti fi kọ́ gbọ̀ngàn ìyàrá ìkàwé èyí tí ṣe ti orílẹ̀-èdè lẹ́yìn tó jẹ́ wípé òbítíbitì owó ànádànù ìníjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu náà o láwọn owó èyí tí ò ní àkọọ́lẹ̀ gbogbo tó sì jẹ́ pé àwọn owó yìí péréte báyìí ni wọ́n yọ nínú rẹ̀ láti fi kọ́ gbọ̀ngàn èyí tí ṣe yàrá ìkàwé náà. Ó wá ní nínú ọ̀rọ̀ èyí tí Olúrẹ̀mí Tinubu sọ yìí jẹ́ ọ̀rọ̀ èyí tó jẹ́ wípé àbùkù ló jẹ́ o fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá wo bí ètò ìṣèjọba Bọ́lá Tinubu ti ń ná owó ó ní láti kọ́ yàrá ìkàwé yìí ó ní kò yẹ kó jẹ́ nǹkan tí ó mú ìnira dání rárá o. Ó ló yẹ kí wọ́n kọ́ kó sì wúlò fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Peter Obi bó ti sọ̀rọ̀ lẹ́yìn tó kí Olúrẹ̀mí Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀. Ó dà bí eré àwàdà òun sinimá ni lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn léyìí tó mú àwọn ẹlẹ́wọ̀n méjì kan èyí tí wọ́n fẹ́ na pápá bora o tó tún padà rí ọwọ́ òfin tí wọ́n fi he wọ́n bí ẹni he ìgbín lára igi ọ̀pẹ. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde wọ́n ní ọgbà ẹ̀wọ̀n kan èyí tó ń bẹ ní ìsàlẹ̀ oko ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn èyí ni wọ́n ti kó àwọn ẹlẹ́wọ̀n ọ̀hún láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ sílé ẹjọ́ o láti lọ tún ẹjọ́ wọn gbé dìde. Wọ́n ní lásìkò tí wọ́n ń dá wọn padà lọ sínú ọgbà àtúnṣe ọ̀hún ni àwọn méjì nínú wọn èyí ni wọ́n ya tí wọ́n na pápá bora lẹ́yọ̀ sọ́kà ni wọ́n rọ́wọ́ tó ìkan léyìí tí ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹnì kejì wọ́n padà rí òun náà mú èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá mú ẹ̀sùn tuntun èyí tí wọ́n kà sí wọn lẹ́nu gẹ́gẹ́ bí ìwà búburú èyí tí wọ́n gbìyànjú láti hù. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ọgbà àtúnṣe ní ìpínlẹ̀ Ògùn èyí tó fi ọ̀rọ̀ náà léde lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lótìtọ́ lódodo ṣùgbọ́n Ọlọ́run padà mú àwọn ẹlẹ́wọ̀n méjì ọ̀hún tó gbìyànjú láti sá lọ tí wọ́n sì ti dá wọn padà sínú ọgbà àhámọ́ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí í ṣe àgbà ọ̀jẹ̀ nínú àwọn ọkùnrin nílẹ̀ yìí eyín Innocent Idibia tí gbogbo èèyàn mọ̀ sí Two-Face ìyá rẹ̀ èyí tí wọ́n pè ní Philomena Ọ̀záwárò Òwúmà ló ti ké sí wípé láìpẹ́ láì jìnnà òun ń bọ̀ láti wá bá wọn kómọ o. Gẹ́gẹ́ bí ìyá tó bí gbajúgbajà olórin náà ti sọ̀rọ̀ nínú fọ́nrán kan èyí tó ń bẹ lórí ayélujára ṣe lálàyé lásìkò tó ń ṣe àdúrà fún ọmọ rẹ̀ ọkùnrin Two-Face àti ìyàwó rẹ̀ Natasha nínú ilé wọn níbi ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó ọmọ rẹ̀ yìí. Níbẹ̀ níyà ọkọ ló ti kọrin tó sì jó bẹ́ẹ̀ náà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún ọkọ àti ìyàwó. Nínú ọ̀rọ̀ èyí tó wá fi léde ó ní lọ́wọ́ yìí o lẹ́yìn tóun bá tún wá sínú ilé wọn ó ní ìbejì làǹtìlanti ń lòun bọ̀ láti wá bá wọn kó tóun sì ṣetán láti pọn ìbejì sí ẹ̀yìn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Two-Face Idibia
òun ló ṣe ìyàwó gbòńkẹ́lẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo Natasha, èyí tí wọ́n sì ti jọ ń gbé pọ̀ lọ́kọláya, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ń retí ọmọ báyìí láti wá jẹ ìrẹsì ọmọ tuntun láti ọ̀dọ̀ arábìnrin náà tí í ṣe ìyàwó Two-Face. Wàyí o, ìyá ọkọ ló wá gbà á ládùúrà wípé òun ti fi ojú sọ́nà o, tóun sì ti ń gbà á ládùúrà wípé láìpẹ́ láì jìnnà kóun wá bá wọn kó mọ, nítorí ijó ọlọ́mọ ló ń fi òwúrọ̀ òun jò, ara òun gbẹ̀kan kí wọ́n fóun ní ọmọ tuntun jòjòló. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.